Mal seid ihr so viel dabei und wir freuen uns sehr. Ja? Dankeschön. Genau. Ẹ ṣé. Wọ́n ti kí wa ẹ káàbọ̀. Mo kí gbogbo yín. Ẹ ṣé. So, ohun tí mo kọ́kọ́ fi kí ẹ ṣe fún mi. Ká tó tẹ̀síwájú. Máa fẹ́ kí ẹnìkankan kó máa sọ orúkọ ẹ̀ fún mi. Bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Tìmí. My Name Ja, Yoruba. Orúkọ mi ni Timisayo Olanigowaju. Timisayo. That is good. Sayo. Okay. Kí lorúkọ ẹ? Yeah. Orúkọ mi ni Fúnmilọ́lá. Mo ṣì ń bọ̀ lọ́dọ̀ ẹ o Fúnlọ́lá. Okay, Sophia. ṣé ilẹ̀ ṣe ń bèrè? Tìmí. Kí lorúkọ ẹ? Ó yá sọ orúkọ ẹ fún mi. Sophia ni orúkọ mi. Okay, good. Okay. Okay. Ó yá, kí lorúkọ ẹ? Sophia, good. Okay, next. Ó yá sọ orúkọ ẹ fún mi. Mr. Shotayo. Orúkọ mi ni Rihanna Olúwapẹ̀lúmi. Rihanna, good. Okay. Deborah sọ orúkọ ẹ fún mi o. Orúkọ mi ni Deborah Owóládé Adéṣẹwà. Good. The Salakos. Ó yá ẹ sọ orúkọ yín fún mi o. Àwọn méjì ló wà lọ́dọ̀ Deborah yẹn o. Deborah, kí lorúkọ àbúrò ẹ? Orúkọ mi Adéjùwọ̀n Sàlàkọ́. Okay. Adéjùwọ̀n Sàlàkọ́. Orúkọ mi Adéṣẹwà Sàlàkọ́. Adéṣẹwà Sàlàkọ́. Orúkọ mi Adéfọláwẹ́ Sàlàkọ́. Adéfọláwẹ́ Sàlàkọ́. Okay. Deborah, kí lorúkọ àbúrò ẹ? Jákà àbúrò ẹ sọ orúkọ ẹ fún mi. Kí lorúkọ ẹ? Owóládé. Owóládé orúkọ dádì nìyẹn. Kí lorúkọ tirẹ̀ gangan? Dominion. Okay. Okay. Ṣèyí, kí lorúkọ tiẹ̀? Orúkọ mi ni Olúwaṣeyì Fatai. Abíọ́dún. Orúkọ mi ni Bùkúnmi Olúwabùkúnmi Abíọ́dún. Fún mi Olúwaṣeyì Abíọ́dún. Miss Ọlánrewájú. Orúkọ mi ni Fúnmilọ́lá. Fúnmilọ́lá. Good. Ẹ ṣé o. A ṣe ń retí Bólúwa ti fẹ́ láti Nàìjíríà. In fact, ó máa ń bá mi sọ̀rọ̀ ní gbogbo ìgbà. So, ẹ ṣé. A máa lọ sí orí ohun tí a fẹ́ ṣe lénìí. Mi mọ̀ bóyá dádì fẹ́ bá wọn sọ nǹkan kan ká tó bẹ̀rẹ̀ àbí mọ́mì wa ẹ̀yin tẹ́ wà níbí. Ṣé mi lè sọ̀rọ̀ sà? Ẹ sọ̀rọ̀ mà. Yes sir. Nǹkan tí èmi tí kìíní pé bí a kí àwọn ọmọ tí wọ́n wà níbẹ̀ ní last time. Pé bí a kí àwọn ọmọ tí wọ́n wà online last time pé kó sọ fún wọn ká fi bẹ̀rẹ̀. Okay. Ká tó come sí ti èní. Okay. Yeah. Ká kàn sọ kó mọ́. Okay. Nǹkan idea tèmi ní nìyẹn but mi mọ̀ bí ó wà okay sir. Ó wà okay. Bẹ́ẹ̀ ni ó wà okay ma. A kàn fi break fún wọn irú Rihanna tí ò sí ń bí. Rihanna àti àwọn Adéṣẹwà àti àwọn ẹ̀gbọ́n ẹ̀. Okay. Àti Bùkúnmi náà. Okay, letztes Mal, also bei unserer ersten Meeting, haben wir so gemacht, dass jeder sich vorgestellt hat mit Name. Also das ist diese, was haben wir letztes Mal gemacht?
Oder Timmy, kannst du uns vielleicht sagen, was wir letztes Mal gemacht haben? Wir haben letztes Mal aufgeschrieben, was unser Name ist, was dessen Name von unserem Papa ist, von unserer Mama, dann noch diesen Alter, dann wovon man kommt. Woher man kommt. Ja, woher man kommt und... Genau, kannst du das Ja. wiedergeben auf Yoruba? Ein Beispiel. Ein Beispiel ist Orúkọ mi ni Timisayo Olanigovaju. Also, ja. Orúkọ. Orúkọ bàbá mi ni Ọlábọ́lá. Orúkọ ìyá mi ni Fọláṣadé. Ọmọ ọdún 9 ni mí. Wọ́n bí mi sí Munich, ìlú Germany. Wọ́n gbé ní àdúgbò Neuhausen ní ìlú Munich. Ọmọ Yorùbá ni mí láti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún. Vielleicht a kannst ṣe- du uns das sagen, Ok, Rihanna. ẹ sọ̀rọ̀ yín mà, ẹ máa sọ. Ẹ continue mà. Rihanna, kannst du dich vielleicht vorstellen, wie die Timmy das gerade gemacht hat? Ja. Orúkọ mi ni Ìyáná Olúwapẹ̀lúmi. Orúkọ bàbá mi ni Richard Ṣótáyọ̀. Orúkọ màmá mi ni Mojísọ́lá Ṣótáyọ̀. Ọmọ Nàìjíríà ni mí. Wọ́n bí mi nínú Munich nílùú Germany. Ọmọ Nàìjíríà ni mí ní ọmọ ọdún 9 ni mí ní Nàìjíríà. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Rihanna o. Good. Àwọn nǹkan tí a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ni Àwọn Deborah ń kọ́ o. Deborah náà wà last time. Yes. ó wà last time so Ṣèyí náà wà ń bí but wọ́n Ṣẹwà àti Fọláwẹ̀ tí a kọ́ nìyẹn. Orúkọ mi ni wà á dárúkọ ẹ, orúkọ bàbá mi ni, ó dàbí pé Ṣẹwà ṣe fọ́tò kan ṣe fídíò. Ó ṣe so àwọn nǹkan tí a kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá nìyẹn bí a ṣe lè dárúkọ ara wa. Orúkọ mi ni, orúkọ bàbá mi ni, orúkọ ìyá mi ni. Mo jẹ́ ọmọ ọdún 3, ọmọ ọdún 4, ọmọ ọdún 5, ọmọ ọdún 10. A bí mi sí ìlú Munich ní orílẹ̀-èdè Germany. Yorùbá ni mo jẹ́ láti orílẹ̀-èdè Nàìjíríà. So àwọn nǹkan tí a kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá ní a máa send ẹ̀ sórí kíní wa kẹ́ máa revise ẹ̀. So lónìí mo rò pé gbogbo wa ti ní àwọn níran gbogbo tí a kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá ká tó kọjá lọ sí ibi tí a fẹ́ lọ lónìí. Àwọn nǹkan tí a fẹ́ kọ́ lónìí ni bí a ṣe ń kíni ní ilẹ̀ Yorùbá. Ìkíni ní ilẹ̀ Yorùbá. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàlàyé fún wọn ní Dọ́ọ̀ṣì. Unsere heutige Thema ist, wie wir uns begrüßen auf Yoruba Sprache. Also das heißt, man sagt zum Beispiel in Bayern, Grüß Gott. Und bei uns in Yoruba sagen wir Beispiel Ekaro. So ist es. Und das wollen wir heute lernen. Okay. Okay. Oh.
ṣé gbogbo wa la rí nǹkan tí ó wà ní ojú kíní wa, ṣé gbogbo wa la rí? Bẹ́ẹ̀ni sà. Àdúpẹ́. Bí mo ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá, irú Rihanna tí ò sí ń bí, Jùwọ́n, Ṣẹwà, Fọláwẹ̀, àwa tí a sì ń bí, àti Dominion tí a sì ń bí ní ọ̀sẹ̀ tó kọjá. Àwòrán tí a rí ó jẹ́ àwòrán tí a fi máa ń dá Yorùbá mọ̀. Eléyìí ni à ń pè ní bíi lóko wákà sọ́bẹ̀ yẹn. Nínú kíní Jámánì a ní Adler ń bẹ̀, ní ti Bayan a ní àwòrán tó jẹ́ pé ó ní white àti nǹkan funfun àti kíní funfun àti blue, àwọ̀ blue ni wọ́n fi ṣe tiwọn. But ibikíbi tí a bá ti rí eléyìí ó fi hàn wá pé Yorùbá ni. Eléyìí jẹ́ ohun tí gbogbo Yorùbá jogún bá lórí gbogbo ibi tá a wà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàlàyé fún wọn. Ja, also das Bild, was ihr alle seht, ist ein Zeichen für uns Yoruba. Also egal, wo man hingeht, wenn man diese Figur, also diesen Kopf sieht, dann erkennen wir uns als Yoruba. Und das will der Papa damit sagen. Habt ihr es verstanden? Ja. Understanding? Ṣé ẹ ti rí? Yeah. Okay. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ̀kọ́ ìgbàkejì tí a wá lónìí ni ẹ̀kọ́ Yorùbá, ẹ̀kọ́ èdè Yorùbá apá kejì, ipá kejì la wà. Also Yoruba, wir lernen Yoruba-Sprache und das ist das zweite Thema. Daddy, Yes. àbí ẹ bá mi kọ́ wọn. Okay. Tẹ́ bá ẹ máa gbé àwọn nǹkan tí tá ń fi hàn wọ́n jáde nígbà náà. Eléyìí tó wà lójú kíní sí. Bẹ́ẹ̀ ni. Ok, eléyìí bí ìkíní ni ẹ máa bá wọn kọ́ wọn. Máa fi sórí kíní bó ṣe tí n bá ti ń fi síbẹ̀ ẹ máa bá wa tẹ̀síwájú. Àmú kí gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa tó lónìí nípa ìkíni ni a ó ṣe. Ìbẹ̀rẹ̀ ni pé mo kí yín o, ẹ̀yin ìyá àti bàbá mi àti àwọn ẹlẹgbẹ́ mi gbogbo. Bí a ṣe ń kí ara wa nìyí tí a bá fẹ́ bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ wa. Lẹ́yìn tí a bá ti kí ara wa tán, a ó sọ bí a ṣe jẹ́. Orúkọ mi ni, fún àpẹẹrẹ èmi tí mò ń sọ̀rọ̀ yìí, orúkọ mi ni Mọ̀lólú. Tí ẹ bá fẹ́ sọ, ẹ ó sọ orúkọ, ẹ fi orúkọ yín sí nígbà tí a bá ń pè yín láti sọ nǹkan bí ẹ ṣe jẹ́. A ti sọ ní ìbẹ̀rẹ̀ pé àkórí ọ̀rọ̀ wa ni kí ni ní èdè Yorùbá. Okay. Pàtàkì ni ìkíni jẹ́ nínú àṣà Yorùbá. Eléyìí ni a fi ń dá ọmọ Yorùbá rere mọ̀. Kí màmá wa kó bá wa fi àpàlà báyẹn kó bá wa ṣe agbédègbẹ́yọ̀ ní èdè Jámánì fún àwọn ọmọ wa.
Ṣé gbogbo nǹkan tẹ́ sọ́n sì kí n repeat ẹ̀ ní No, the last one ni. Ẹ̀ta ẹ̀kan lè sọ ní eréfèé. Okay, also das, was der Papa oder der Opa gesagt hat, ist, also wir wollen uns jetzt vorstellen und wir fangen an mit unserem Namen. Also das heißt, wie ich zum Beispiel, Olukomini Shade, Ikini Ninu Asha Yoruba. Also wir wollen uns jetzt begrüßen auf Yoruba. Also das heißt, Olukomini Shade. Abisa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ bá wa gbé míì sí. Pàtàkì ìkíní ní ó la fẹ́ lọ́sìn. Pàtàkì ni ìdí pàtàkì tí a fi ń kíni. Why is it important? Okay. Wir wollen euch darstellen, warum es wichtig ist, wie wir uns in Yoruba begrüßen. Es ist sehr wichtig, weil es ist nicht so wie Hallo oder wie einfach vorbeigehen. Es ist sehr wichtig, wie wir uns begrüßen, weil das ist respektvoll. Also wir beugen uns, wie wir gesagt haben, Jungs tun sich hinlegen, wenn sie Erwachsene begrüßen und Mädchen, also oder Frauen oder Mädchen tun sich hinknien, wie wenn sie Erwachsene begrüßen. Und nicht so einfach Ei an Papa vorbeigehen oder Ei an Mama vorbeigehen. Es ist wichtig, dass man respektvoll ältere Leute begrüßt. Okay. Òun náà ni ohun tí wọ́n ti sọ yẹn bóyá dáàdì mo ti kọ síbẹ̀ ìbọ̀wọ̀ fún kí ni ìdí àwọn pàtàkì ìdí tí a fi ń kọ́ tí a fi ń kíni wọ́n ti sọ náà. Ká tẹ̀síwájú. Okay. Bí wọ́n ṣe sọ ẹ̀yin ọmọ kí ẹ tún gbọ́ wọ́n ti sọ kí ni ìdí pàtàkì tí a fi máa ń kíni. Ó fi hàn pé ká bọ̀wọ̀ fún àgbàlagbà. Ìkejì, ó fi hàn pé a ní ìtẹríba àti ìwà pẹ̀lẹ́. Ẹ̀kẹta, ó tún sọ fún wa pé a wá láti ilé rere, a jẹ́ ọmọ rere. Das steht alles da, also das ist Respekt für ältere Leute. Wir zeigen Höflichkeit, dass wir von gutem Hause kommen und respektvoll sind. Àwọn àkókò tí ó wà ní ilẹ̀ Yorùbá nìyí. Àkókò àárọ̀ wà. A ní àkókò ìyálẹ̀ta. A ní àkókò ọ̀sán. A ní ìgbà ìrọ̀lẹ́. Bẹ́ẹ̀ ni a ní ìgbà alẹ́. Tí a bá fẹ́ kíyàn ní ilẹ̀ Yorùbá, a máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ kú tàbí òkú. Also, A máa padà. okay, sir. Ó ti padà síbẹ̀. Okay, sir. Da steht Akoko. Akoko ist Zeit. Und das sind die Tages, wie wir uns begrüßen. Also das heißt, Aro ist morgen. Iyaleta Vormittag, Ọ̀sán, Nachmittag, Ìrọ̀lẹ́, Abend, Alle, Nacht. Und Eku ist immer, wir fangen immer an mit Eku für ältere Leute, Eku Ọ̀sán, Eku Àárọ̀. Bei jüngeren Leuten sag mal Oku Àárọ̀, Oku Ọ̀sán. Ihr könnt alle mitschreiben, wenn ihr wollt. Ihr habt bestimmt alle eure Hefte dabei. Ẹ bá wa sún mọ́wájú.
ẹ̀yìn ló ń lọ sẹ́yìn ni o. Oh, sorry. Ẹ má bínú o. Yes, sir. Ṣé ti ní mẹ́sẹ̀jì mi? Mr. Fatai, Yeah? ṣé ẹ rí mẹ́sẹ̀jì mi? Mi ò, okay, ẹ jẹ́ kí n check ẹ̀. No, lórí platform náà ni. Oh, mo wò ó sìn. Lórí platform ni. Okay. Mo ti rí. Okay. Ó ti wà ní ọ̀nà báyìí, so ẹgbẹ́ ló ń sọ fún mi. Okay. Kọ́ni dẹ̀ ní so possible kí service máa lọ nítorí ẹ̀ mo ṣe ń pè látàjú. Okay. Ẹ bá wa gbé síwájú lẹ́rọ̀ kan sí. Ká tó kúrò níbí báyìí, ẹ jẹ́ màdámù ẹ lè bá mi ṣàlàyé fún wọn. Tìmí ni mo fẹ́ sọ ilé yìí fún. Lórí. Lórí fọ́mítà. Ẹ jẹ́ kí n ṣe àlàyé ibẹ̀ yẹn. Okay. Ní èdè Yorùbá, ìyálẹ̀ta àti ọ̀sán ó wà. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí ó bá wà ní Yorùbá ni a lè túmọ̀ sí èdè Jámánì ní ọlọ́kan òjọ̀kan. Ṣé sá. Fún àpẹẹrẹ, gbogbo nǹkan tí ó bá ti kúrò ní òwúrọ̀ ní èdè Jámánì ó ti di ọjọ́ Tag. Ó tún di ìrọ̀lẹ́ kí èdè Jámánì kí ó tó máa lo ìtumọ̀ rẹ̀ bí Abend. So bí a bá fẹ́ kíyàn ní ẹlẹ́yìn òwúrọ̀, Guten Tag ni, kò sí Guten Vormittag tàbí Guten Nachmittag ní èdè Jámánì. A máa wá nǹkan tí ó lè súnmọ́ ní àkókò tí a bá fẹ́ kí èèyàn ní èdè Jámánì ni. A ò lè máa ṣe ní ọlọ́rọ̀ jẹ ọ̀rọ̀. Mọ́mí ẹ bá mi báwọn kan sọ̀rọ̀. Yes, sir. Also, weil du gestern gefragt hast oder gesagt hast, dass es gibt keine guten Vormittag oder guten Nachmittag in Deutsch, in Yoruba, also auf Deutsch. Deswegen ist es so, also in Yoruba gibt es so viele Grüße. Also das heißt, wir begrüßen uns mit alles Mögliche auf Yoruba. Genauso, wir begrüßen uns auch mit Eku Joko, Eku Duro, all die ganze Sachen. Aber wir wollen euch einfach nur ein Beispiel hier zeigen, also dass man auch in Yoruba guten Vormittag sagt. In Deutsch sagt man das nicht, weil alles, was nach 12 Uhr kommt, ist schon Tag. Und dann kommt es bis 18 Uhr Abend. Und ab 18 Uhr ist auf Deutsch auch anders. Man sagt nicht gute Nacht, weil wenn ich dich jetzt anrufe und sage gute Nacht, dann denkst du, ja, tut sie sich jetzt verabschieden. Das ist nicht so, aber in Yoruba ist es anders. Ich kann jetzt nicht sagen, gute Nacht, wie geht's dir? Das geht nicht. Aber in Yoruba kann ich sagen, Ekale, Kedadaluwa. Das ist das Beispiel. Aber auf Englisch ist das genauso. Also da sagt man mal, good evening, Beispiel auf Englisch. Aber in Yoruba ist es halt so, dass wir sagen, gute Nacht. Gute Nacht soll aber nicht jetzt für euch alle heißen, wir verabschieden uns bis morgen. Also gute Nacht auf Yoruba ist Ekale. Ekale, das kann man nicht alles übersetzen, was Yoruba auf Deutsch ist. Es ist einfach so ein große Wand, also jetzt in Yoruba. Aber auf deine Frage gestern ist jetzt diese Antwort, dass da so viele Grüße gibt in Yoruba, was nicht auf Deutsch gibt. Okay? Yeah. Okay. Rihanna, o fẹ́ béèrè nǹkan kan ni, àbí? Rárá sà. Okay. Okay, o ká tẹ̀síwájú. Mo rò pé gbogbo wa gbọ́ ohun tí mọ́mì ti ṣàlàyé fún wa. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sà.
Ní inú èdè Yorùbá, bí a ṣe ń bá àgbàlagbà sọ̀rọ̀, ó yàtọ̀ sí bí a ṣe ń bá ẹlẹgbẹ́ ní sọ̀rọ̀. À ń bá àgbàlagbà sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba, bíi pé fún àpẹẹrẹ, ẹ̀yin ṣé ẹ fẹ́ jẹun? Mommy. Ja, also auf Yoruba ist es so, dass wir unterscheiden, wie wir mit älteren Leuten reden und wie wir mit jüngeren Leuten reden. Wir reden mit älteren Leuten, indem wir dann sagen, das heißt, Sie wollen Sie essen? Oder wenn ich jetzt mit einer jüngeren Person rede, dann sage ich, Iwo Chauffeur Jeun. Also das ist das Unterschied. Also das heißt, hallo, du willst du essen, ist anders bei älteren Leuten. So redest du auch mit deiner Lehrerin, indem du sagst, wollen sie was haben? Zu deinen Mitschülern redest du, willst du was haben? Das ist das Beispiel in Yoruba, dass man sagt, Iwo Beispiel. Ẹ ṣé. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Dáàdi ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo fẹ́ sáré bá mọ́mì sọ̀rọ̀. Okay. Mọ́mì ẹ bá wa ṣàlàyé fún wọn wípé tí wọ́n bá fẹ́ bá àwọn òbí sọ̀rọ̀ nínú ilé pé kí wọ́n má máa lo do, wọ́n gbọ́dọ̀ máa lo z. That's z yẹn òun ni. Okay, kí lẹ sọ? Oye mi, ìyá mi, tó bá máa sọ Deutsch sí òbí wọn, ó máa sound bí do ni, wọn lè lọ sí fún òbí ní Deutsch. But tó bá jẹ́ pé Yorùbá ló máa lo ẹ̀yin, kò yé yín. Ṣé mo kó dàbí English náà ni? Bẹ́ẹ̀ lẹ sọ. Ní English náà, tí wọ́n bá máa bá òbí ẹ̀ sọ̀rọ̀, a sọ pé you mommy. Òun náà ni ní Deutsch náà ni do mama. Yeah. But ní Yorùbá ṣe mọ̀ pé Yorùbá pẹ̀lú respect wa, a máa sọ pé ìyá mi àbí bàbá mi. Ó ní. Bẹ́ẹ̀ ni ẹ ti fún mi ní point tí mo fẹ́ fún níbẹ̀. Yes, sir. Mo rò pé ní ayé àtijọ́ ni àwọn èèyàn ti ń lo sí fún àwọn òbí wọn ní ìlú yìí. Ṣùgbọ́n tí èsì ó dàbí ìgbà pé do ni wọ́n ń lò. Do me I do you. Ẹ ṣé. But òyìnbó tán sọ, èèyàn lè sọ my father, if I want to address tí n bá fẹ́ bá bàbá mi sọ̀rọ̀ lóyìnbó, tòótọ́ èèyàn lè lo you, but you add sir to it. So sir yẹn is very, very important. Welcome, sir. In fact, in English, èèyàn máa ń try láti avoid the you. Instead, the you yẹn, good morning, ma. Good morning. So, but Yorùbá ó yàtọ̀ sí gbogbo yẹn bẹ́ẹ̀ ṣe sọ. Ẹ ṣé, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Àwọn àwòrán kan wà tí a ó fi hàn ẹ̀yin ọmọ wa láìpẹ́ nípa bí a ṣe ń kí àgbàlagbà. Ní ilẹ̀ Yorùbá, a máa ń kí àgbàlagbà pẹ̀lú ìdọ̀bálẹ̀ tàbí ìkúnlẹ̀. Tí ó bá jẹ́ ọkùnrin ni yóò dọ̀bálẹ̀. Tó bá sì jẹ́ obìnrin ni wọ́n máa ń kúnlẹ̀ tí a bá ń kí àwọn tí ó jù wá lọ tàbí àwọn òbí wa. Da wird jetzt bald Bilder kommen, wie wir uns in Yoruba begrüßen, also wie wir ältere Leute in Yoruba begrüßen. Das ist das, was ich vorhin schon gesagt habe, dass Jungs sich hinlegen. Wir haben schon Bilder gesehen in unserer Gruppenseite und dass Mädchen sich auch hinknien, um ältere Leute zu begrüßen oder seine eigenen Eltern zu begrüßen.
Ṣé gbogbo ibi tí a bá ọ̀rọ̀ dé yìí ó yé àwọn ọmọ wa dáadáa bí wọ́n ní ìbéèrè? Picture ń bọ̀ ń sìn yàn. Ẹ jẹ́ ká fi àwòrán wọ̀n wọ́n. Ó dáa. Ǹjẹ́ rí mi? Àárí o. Ẹ̀yin là á rí. Àárí o. Okay, kleine Moment. Okay. Okay. Ṣé rí mi báyìí? Yeah. Àwòrán tí a fi hàn yìí ni ìkíni fún ọkùnrin bí ó ṣe máa ń dọ̀bálẹ̀. Okay. Eléyìí tí ó tẹ̀lé ni ìkíni fún obìnrin ní ìgbà tí ó kúnlẹ̀. Ẹ má ṣe jẹ́ kí a gbàgbé ká máa kí àwọn òbí wa báyìí. Bí a ṣe ń kí àgbàlagbà ni ẹ tún rí àwòrán yìí. Màmá wa yóò ṣàlàyé fún yín. So, also das erste Bild, was wir gesehen haben, also dieses Bild ist wie ein Junge ältere Leute und seine Eltern begrüßt. Und das ist ein Bild wie ein Mädchen ältere Leute und ihre Eltern begrüßt. Und es ist natürlich schön, wenn wir unsere Eltern so begrüßen, jeden Tag so begrüßen können. Danke. Mo lérò pé gbogbo wa la mọ̀ bí a ṣe ń kúnlẹ̀ àti bí a ṣe ń dọ̀bálẹ̀. Also wir wollen jetzt wissen, ob jeder weiß, wie man das macht oder ob ihr jeden Tag das bei euren Eltern macht. Ja oder nein? Nein. Nein. Ja. Tani ò mọ̀ bí a ṣe ń kúnlẹ̀, ṣé gbogbo ẹ̀yin Rihanna, Ṣẹ́wà, Jòwọ́n, Fúnmi, Bùkúnmi, ṣé gbogbo yín mọ̀ bá a ṣe ń kúnlẹ̀? Àti dọ̀bálẹ̀. Fúnmi lọ láti ẹ̀ mọ̀ dáadáa, Bùkúnmi náà mọ̀ dáadáa, gbogbo wọn náà máa ń kí mi pẹ̀lú òkúnlẹ̀, Rihanna náà máa ń kí mi pẹ̀lú òkúnlẹ̀. Okay. Báwọn ọmọ, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ká tẹ̀síwájú. Bí a ṣe ń bá ọmọdé tàbí ọ̀rẹ́ wa bá a ṣe ń bá a sọ̀rọ̀ ní a ó lo ó, ẹ tàbí ẹ fún àpẹẹrẹ ṣé o fẹ́ jẹun. So reden wir mit jungen Leuten oder mit unseren Freunden, indem wir dann O oder E benutzen. Beispiel, willst du was essen? Das heißt, ṣé o fẹ́ jẹun?
A fẹ́ máa wá kọ́ bí a ṣe ń kí èèyàn nísìnyí. A ti kọ́ pé a lè lo ẹ fún àwọn àgbàlagbà tàbí àwọn òbí wa. A sì lè lo ó fún àpẹẹrẹ fún àwọn ẹlẹgbẹ́ wa tàbí ọ̀rẹ́ wa. Tí a bá fẹ́ kí èèyàn láàárọ̀, ẹ káàárọ̀ o bàbá mi tàbí ẹ káàárọ̀ o ìyá mi. Tí ó bá jẹ́ ẹni tí kò ń ṣe ìyá wa tàbí bàbá wa, láti fi ìbọ̀wọ̀ fún hàn, a ó sọ pé ẹ káàárọ̀ sà tàbí ẹ káàárọ̀ mà. Das ist ein Beispiel, wie man ältere Leute begrüßt. Beispiel in der Früh, sag mal, ẹ káàárọ̀ bàbá mi, àbí ẹ káàárọ̀ ìyá mi. Das heißt, guten Morgen, Mama, oder guten Morgen, Papa. Und bei Leuten, die uns fremd sind, wie Lehrer oder so, dann sagen wir dann ẹ káàárọ̀ sà. Oder wenn es eine Frau ist, sagen wir ẹ káàárọ̀ ma. Aber das heißt nicht, dass wir nicht zu unserem Papa oder zu unserer Mama ma oder sa sagen können. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni pé tí a bá fẹ́ kí àwọn èèyàn ní ọ̀sán, tí àkókò tó bá ti kúrò lọ́wọ́ àárọ̀ tá fẹ́ kí èèyàn lọ́sàn-án, ẹ káàárọ̀ o, ẹ kú ọ̀sán o bàbá mi, tàbí ẹ kú ọ̀sán o ìyá mi, tàbí ẹ kú ọ̀sán sà, tàbí ẹ kú ọ̀sán mà fún obìnrin. Tó bá sì jẹ́ pé ẹlẹgbẹ́ wa ni tàbí àbúrò wa, ó kú ọ̀sán o. Das ist jetzt zum Beispiel für Nachmittag oder Tag. Da sagen wir dann Ekoso. Ekoso ist guten Tag. Und für ältere Leute sagen wir wieder für Papa und Mama Babami oder Yami. Und dann für ältere Leute, die für uns fremd sind, sagen wir Sa oder Ma. Für Mann Sa, für Frau Ma. Oder wenn wir jetzt zum Beispiel unsere Freunde begrüßen oder unsere Altgenossen begrüßen, dann sagen wir nicht Ma oder Sa, da sagen wir zum Beispiel Okuoso. Okuoso heißt dann Guten Tag, ohne Ma oder ohne Sa. Ẹ ó rí i pé ní eléyìí tá a ṣe tán yìí, kò sí Nachmittag tàbí Vormittag ńbẹ̀. So Tag nìkan ni kí a máa lò. Also jetzt zum Beispiel, das, was wir jetzt gerade gemacht haben, gibt es keine Vormittag, guten Vormittag oder guten Nachmittag. Das ist jetzt nur Tag. Also das ist Ekaso, heißt guten Tag. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni tí a bá fẹ́ kíyàn ní ìrọ̀lẹ́, nígbà tí ó bá di pé ó ti ń lọ sí bíi aago ti kọjá bí aago 6, àlè á sọ pé ẹ kúrọ̀lẹ́ o bàbá mi, ẹ kúrọ̀lẹ́ o ìyá mi, ẹ kúrọ̀lẹ́ sà tàbí ẹ kúrọ̀lẹ́ mà. A sì lè sọ fún ẹlẹgbẹ́ wa tàbí àbúrò wa, ó kúrọ̀lẹ́ o, ó kírọ̀lẹ́ o. Das ist jetzt bis 18 Uhr oder ab 18 Uhr ist ja Irole. Irole ist Abend. Und dann heißt es wieder Ekurole, Babami, Ekurole, Yami oder Ekurole, Sa oder Ekurole, Ma. Alles, was bis 18 Uhr ist, ist ja Nachmittag, also das heißt Guten Tag. Und ab 18 Uhr ist ja Irole
und das ist dann Abend. Und für wiederum für Altgenosse heißt es dann Okuroleu oder ja, Okurole. Àkókò tí a ń pè ní ìrọ̀lẹ́ nígbà tí a kò bá rí oòrùn mọ́, ó di pé kò sí oòrùn. Ja, Abend, wo die Sonne runtergeht, ist ja die Rolle. Und also da geht die Sonne runter und dann ist es automatisch die Rolle, bis dann Nacht kommt. Ní alẹ́, a máa ń kí àwọn èèyàn bíi bàbá tàbí ìyá wa. Ẹ káalẹ́ bàbá mi, ẹ káalẹ́ ìyá mi, tàbí àwọn tí ó bá jù wá lọ láti fi ìwà ọmọlúàbí tàbí ọmọ rere hàn. A ó sọ pé ẹ káalẹ́ sà, ẹ káalẹ́ mà. Ṣùgbọ́n fún àwọn ẹlẹgbẹ́ wa tàbí àwọn àbúrò wa, a lè sọ pé o káalẹ́ o. Also jetzt ist wieder was jetzt aufgetaucht, was ich jetzt korrigieren muss. Also das heißt, das ist das, was ich vorhin schon gesagt habe. Wir begrüßen ältere Leute in der Nacht mit Equale. Das ist aber wiederum in Deutschland Abend. Weil das ist dann nicht, dass ich dann sage, gute Nacht. Weil wenn ich gute Nacht sage, dann sage ich ja gute Nacht, damit ich ins Bett gehe. Also dann ist es jetzt wiederum so, dass ich sage am Abend, Equale Babami oder Equale Yami. Ich begrüße ältere Leute, wenn es dunkel ist, wenn es Nacht ist. Dann heißt es Equale. Okay. Tí ó bá di pé a fẹ́ lọ sùn, fún ẹni tí a bá mọ̀ pé a máa ń sọ pé ó dàárọ̀ o bàbá mi, ó dàárọ̀ o ìyá mi, ó dàárọ̀ sà tàbí ó di àárọ̀ mà. Ṣùgbọ́n ní èdè Jámánì, ẹni tí ó bá di pé a ó rí ní àárọ̀, wọ́n máa ń sọ pé bis morgen, mọ́mì wa bá a ṣàlàyé yẹn. Also jetzt steht da Odaro. Odaro ist sozusagen, also viele sagen Odaro, wenn sie ins Bett gehen. Also das heißt Odaro Babami heißt dann Guten Nacht Papa oder Odaro Yami, dann heißt es Guten Nacht Mama. Und dann sage ich, wenn ich Beispiel zu dir jetzt sage, Timmy, Gute Nacht, was sagst du? Du sagst dann bis morgen. Also das heißt, Odaro ist 2 Wörter in einem. Wie ich das jetzt so weitergeben kann, als Odaro, Beispiel, Gute Nacht, bis morgen. Und dann sage ich zu meinem Papa, Gute Nacht, Papa, bis morgen, schlaf gut oder Beispiel so. Und zu Mama genauso. Aber dann, wenn du jetzt zum Beispiel mit deiner Freundin redest, dann sagst du, Gute Nacht, Rihanna, schlaf gut, bis morgen. Das ist Beispiel mit Odaro. Mo fẹ́ kí a mọ̀ pé ìyàtọ̀ wà ní ilé. A kò ń sọ pé ẹ dàárọ̀ o ìyá mi tàbí ẹ dàárọ̀ o bàbá mi. Also das Beispiel, was jetzt, man sagt nicht, also jetzt, wir begrüßen uns ja mit Q. Also diese ist anders als hier. Man sagt nicht Odaro oder man sagt nicht Edaro. Man sagt zum Beispiel, diese O steht zum Beispiel, also du sagst jetzt zu deiner Freundin O, Okaro. Da steht auch ein O. Aber diese O steht anders da. Warum? Weil man sagt bis morgen. Man sagt jetzt nicht Edaro. Diese O steht für bis morgen. Odi Aro. Bis morgen.
Also das, was ich feststellen kann, ist O, ist zum Beispiel wie für bis. Also so kann ich das interpretieren. Habt ihr das verstanden? Ja. 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 Weil nicht, dass man das durcheinander bringt. Warum sagt man und auf einmal sagt sie jetzt O? Also das soll jetzt einfach nur verstanden sein, also dass man sagt, oh, Daro ist ungefähr wie für bis und nicht gut. Okay. Tí a bá lọ sí ibì kan tí a dẹ̀ padà wọ inú ilé, tá a bá bá ìyá wa tàbí bàbá wa nílé tàbí ẹni tó jù wá lọ, a máa ń kí wọn pé ẹ kú ilé bàbá mi, ẹ kú ilé ìyá mi, tàbí ẹ kú ilé sà, tàbí ẹ kú ilé mà. Bó bá dẹ̀ jábúrò wa la bá nílé ni a lè sọ fún un pé ó kú ilé o. Tàbí àwọn kì í ṣe láti fi èdè àti ìwà ọmọlúàbí wọn nínú èdè Yorùbá. A ó rí i pé kì í ṣe gbogbo àwọn ìkíni ní èdè Yorùbá ni àwọn èdè mìíràn máa ń lò. Ní èdè Jámánì, ó dàbí ìgbà pé wọn kò ń sí kíkéde pé ẹ kú ilé tàbí ẹ káàbọ̀. Ẹni tí ó bá ń bọ̀, ẹni tó bá bẹ́ tán bá bọ́ nílé ló máa ń sábà kíyàn pé ẹ káàbọ̀. Ní apala tí a ó tún kàn lẹ́yìn táwọn ìyá wa bá ti ṣe àlàyé eléyìí tán, a ó rí bí a bá ń kí tí a ṣe kí ẹni tí ó bá ṣẹ̀ṣẹ̀ ń ti ibì kan bọ̀. Also, jetzt gibt es ein Beispiel, weil in Yoruba gibt es so viele Begrüßungen. Also das ist jetzt auch ein Beispiel. Wenn jemand jetzt, Beispiel, wenn Papa jetzt nach Hause kommt, sagt der Papa, Ekule, was der Papa sagt, ist aber jetzt nicht, dass er uns respektiert. Das heißt, wir sind mehrere Leute da und er begrüßt uns alle zusammen. Und deswegen, also das ist so, der Papa sagt, Ekule, und wir sagen dann zu Papa, Ekabo. Das heißt, Ekule bedeutet ungefähr, ich freue mich, euch zu Hause anzutreffen. Bedeutet Ekule. Weil wir ja zu Hause sind und der Papa von der Arbeit zurück nach Hause, dann sagte Ekule, ich freue mich, euch zu Hause anzutreffen. Das ist eine Begrüßung, was der Papa sagt, wenn er nach Hause kommt. Beispiel. Ẹ jọ̀ọ́, ṣé táwọn èèyàn bá wọ ilé ní tán bá tì tábọ̀ ní ìlú yìí, ṣé wọ́n máa ń kíyàn pé ẹ kú ilé rárá? Irọ́ wọn kì í. Torí kó má di pé nígbà táwọn ọmọ wa máa sọ fún wa pé kò sí kíkì yìí ní kíní, ni èmi ṣe fẹ́ ká jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn èdè kan wà tí wọ́n yìí ló ń lù yìí. Mi ò mọ dọ́ọ̀chì tí wọ́n fi ń pèèyàn pé ẹ wá jẹun. Torí wọn ì pèèyàn wá jí, mi rò pé wọ́n máa ń pèèyàn wá jẹun bí pé ẹ wá jẹun. Àbàtàn bá fẹ́ pé ẹ káàbọ̀ welcome àbí pápá sí welcome. Ẹ káàbọ̀ wà ṣùgbọ́n kò sí ẹ kú ilé. Yes, Ben ist okay. Ich soll euch jetzt einfach erklären, weil, wie ich vorhin schon gesagt habe, es gibt so viele Begrüßungen, was nicht auf Deutsch gibt. Und es soll nicht überreizt sein, warum ich euch das jetzt erklärt habe. Also, das ist einfach, weil Ekule habe ich jetzt einfach von Kopf hier selber gesagt, damit ihr wisst, wie man das jetzt ungefähr übersetzt kriegt. Also es gibt sowas nicht in Deutsch, weil ihr sollt euch nicht wundern und sagen, ja, wieso, der Papa begrüßt uns nicht, wenn er nach Hause kommt mit Ekule. Aber das ist ein Beispiel, was auch in Yoruba gibt. Es gibt so viele Beispiele.
zum Beispiel Ekule, Joko, Jometa, all this, die ganze Sachen. Sowas gibt's bei uns, weil wir einfach ein freundliches Volk sind. Und wir begrüßen Leute und wir sind immer freundlich zu Leuten mit so vielen Wörtern, damit sie sich wohlfühlen. Yes, sir. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. A ti sọ ìdáhùn ẹ̀ bíi pé ẹ káàbọ̀ o bàbá mi, ẹ káàbọ̀ ìyá mi, ẹ káàbọ̀ sà, ẹ káàbọ̀ mà, òkú àbọ̀ o, òkú àbọ̀ o. So ní ìdáhùn láti kí ẹni tí ó bá ń ti ibì kan bọ̀. Genau, das ist das Antwort dazu. Und das, was wir vorhin gesagt haben, mit Ekule. Und dann sagen wir, Beispiel, wenn der Papa sagt Ekule, dann sagen wir Beispiel Ekabo. Also das heißt, willkommen, Papa. Oder willkommen, Mama. Und das, also das ist Beispiel, sowas gibt es zum Beispiel in Deutsch, dass man sagt, willkommen, Papa. Aber es gibt diese feurige nicht, dass man sagt Ekule. Und zu deinen Freunden oder zu deinen Altgenossen sagst du zum Beispiel Okwabo oder Okule, solche Beispiele. Lákòókò yìí a fẹ́ máa kí ara wa pẹ̀lú láti béèrè àlàáfíà ara wa nítorí pé Yorùbá nífẹ̀ẹ́ ara wọn púpọ̀, wọ́n sì máa ń béèrè àlàáfíà ara wọn. Fún àpẹẹrẹ, báwo ni ẹni tí a bá dẹ̀ sọ bẹ́ẹ̀ fún náà sọ pé mo wà dáadáa. Kí ló ń ṣẹlẹ̀? Láti béèrè pé bóyá àlàáfíà ni, ẹni náà dẹ̀ dáhùn pé kò sí nǹkan kan. Tàbí a lè lo báwo ni a lè sọ pé ṣé dáadáa ni ẹni tí à ń bá wí sọ̀rọ̀ náà sọ pé dáadáa ni. Yes, ma. So, jetzt, Yoruba ist ein gutes Volk, der sich immer gerne begrüßt und sich kümmert um andere Mitmenschen und fragt, wie es denen geht und ob es alles in Ordnung ist. Und so fragen wir zum Beispiel Bawoni. Bawoni bedeutet, wie geht es dir? Und dann sagst du als Antwort, mir geht es gut. Und dann als nächstes und was ist los? Oder Beispiel, was geht ab? Und dann sagst du nichts und das ist Schelle. Und dann sagst du als Antwort, Kosin Kokon. Und als nächstes kannst du auch sagen, statt Bawoni kannst du auch sagen, Shedadani. Ich zum Beispiel würde zu dir jetzt ziemlich sagen, Shedadaluwatini. Und dann sagst du mir als Antwort, Dadanimowa Yani oder Dadanimowa Babani als Beispiel. Alles klar? Alles verstanden? Ja. Summary ohun tí a ti ṣe lélẹ̀. A ti ṣe àwọn eré kọjá. Bóyá ẹ bọ́rọ̀ pọ̀sẹ̀ fún ọkọ bóyá kán kọ́lẹ̀ sínú ìwé wọn. Kán lè máa kọ́, tán bá ń kọ́ yẹn á tún òye á máa fi yé wọn dáadáa. Á lè mọ spelling. Wunderbar. Und habt ihr schon alle mitgeschrieben? Ohun tí a ti ṣe lélẹ̀, it's just summary. Gbogbo ohun tá a ti ṣe papọ̀ ni. Bẹ́ẹ̀ni. Jẹ́ kí n kà fún wọn. Bóyá kẹ́ gbé síbi tí wọ́n ti máa kọ́. Wọ́n á kọ́ nǹkan kà fún wọn, gbogbo ohun tí a ti ṣe kán lè mọ̀. Ìkí ara ẹni ní èdè Yorùbá. Pàtàkì ìkíni ní èdè Yorùbá. Ó jẹ́
ìbọ̀wọ̀ fún àgbà, ìfihàn, ìtẹríba àti ìwà pẹ̀lẹ́, ìfihàn wípé a wá láti ilé rere, àkókò, àárọ̀, ọ̀sán, ìyálẹ̀ta, ìrọ̀lẹ́, àṣálẹ́, alẹ́, ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà, ẹ káàsán sà, ẹ káàsán mà, ẹ kú ìrọ̀lẹ́ sà, ẹ kú ìrọ̀lẹ́ mà, ẹ kú alẹ́ sà, ẹ kú alẹ́ mà, ó dàárọ̀ sà, ó dàárọ̀ mà, ẹ kú ilé sà, ẹ kú ilé mà, ẹ káàbọ̀ mà, ẹ káàbọ̀ sà, báwo ni, mo wà dáadáa, kí ló ń ṣẹlẹ̀, kò sí nǹkan kan, ṣé dáadáa ni, dáadáa ni o. Gbogbo ohun tí a ti kọ́ nìyẹn. bóyá kí wọ́n máa nǹkan tẹ́ ẹ kà yìí ká máa kà á káwọn náà lè máa sọ tẹ̀lé wa àbí kò tòótá bá ṣe tán bóyá níkọ̀ọ̀kan nu wọn bá wọn lè wá máa sọ àbí báwo lè ṣe fẹ́ ká ṣe. Madam, ẹ bá wa dá sí kí la lè ṣe just summary lélẹ́yìí fún wọn. èmi rò pé bíyà kí wọ́n máa kíra wọn ní kọ̀ọ̀kan pé bíyà kí ìkànnì wọn start tó sọ pé òkè tìmí báwo ni kí tìmí dáhùn kí wọ́n lè mọ̀ bí wọ́n understand ra wọn. bẹ́ẹ̀ni. ok mrs ṣe ọ̀dọ̀ yín sìn yín o so mo ló dọwọ́ yín o. ok sir. Kẹ́ máa pe àwọn ọmọ kí wọ́n máa nǹkan tá a ti kọ́ wọn yẹn kí wọ́n máa fi bára wọn. bí káwọn ọmọ máa kíra wọn èmi sọ pé bí káwọn ọmọ máa kíra wọn. bẹ́ẹ̀ni. ok. ẹ gbé síbi summary yẹn. summary yẹn. wọ́n bá fẹ́. èmi ò fẹ́ ìwé a lè ṣe bẹ́ẹ̀ náà èmi á fẹ́ má bàa kọ́ wa pé ẹ gbé sórí platform wọn. ó ti wà lórí platform wọn tẹ́lẹ̀ rí. gbogbo àwọn eléyìí ò sí mbẹ̀ o. ó wà ń bẹ̀. gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. pátápátá ó wà lórí platform wọn wọ́n lè rí wọ́n ti rí kà ń bẹ̀. ok then ìbẹ̀ wà ní òkè. tí wọ́n bá fẹ́ kọ́ wọ́n lè kọ́ láti orí ibi wọ́n dẹ̀ lè kọ́ láti orí platform wọn kátà kan nìkan ṣe pé kí wọ́n máa porúkọ ara wọn níkọ̀ọ̀kan wọ́n máa dá ara wọn kí wọ́n sì máa dá ara wọn lóhùn káwò bí. ẹ̀yin màmá wa ẹ bá wa ṣe àtúnbẹ̀yìn. Wir wollen jetzt einfach damit üben, das, was wir gelernt haben, dass ihr euch gegenseitig begrüßt und euch auf Yoruba fragt. Beispiel, wir haben jetzt Nachmittag, guten Tag, wie geht's dir? Und dann fragst du auf Yoruba, zum Beispiel du, Timmy, fragst Rihanna zum Beispiel auf Yoruba oder Deborah oder jemand andere, wie du willst, fragst du auf Yoruba, wie geht's dir? Und dann soll sie dir Antwort geben und so machen, um zu wissen, ob der das verstanden hat. Also, wer möchte gerne anfangen? Dada ni mo wà. Du musst das begrüßen auf Deutsch oder auf, du musst begrüßen. Carson Shei, Baoni. Ja, dann fang nochmal an. Nein, für jüngere Leute sag mal Carson Shei. Carson Shei, Baoni. Dada ni mo wà. Carson Bùkúnmi.
Okurole, Okurole, who is not there again? Okurole, Rihanna. Báwo ni? Báwo ni? Báwo ni Rihanna? Dáadáa ni. Báwo ni Timi? Mo wà dáadáa. Rihanna, Sophia, Deborah. Ẹ káàsán. Irọ́. O káàsán. Ó káàsán. Deborah. Báwo ni? Dáadáa ni. Àlàáfíà ni mo wà. Good. Yeah, good. Ok, èmi tún máa ṣe kan. Kẹ́nìkan sọ fún mi bí a ṣe ń kíni ní àárọ̀. Ṣé gbogbo yín gbọ́ mi ń sìn? Mo fẹ́ kẹ́nìkan sọ fún mi bí a ṣe ń kíni ní àárọ̀. Ẹ káàárọ̀ bàbá mi, ẹ káàárọ̀ ìyá mi. Ok. Kẹ́nìkan sọ fún mi bí a ṣe ń kíni ní alẹ́. Rihanna. Ẹ káalẹ́ sà, ẹ káalẹ́ mà. Super. Kẹ́nìkan sọ fún mi bí a ṣe ń kíni ní ọ̀sán. Jùwọ́n. Báwo la ṣe ń kíni lọ́sàn-án? Ẹ káàsán sà, ẹ káàsán mà. Ẹ bá mi pàtẹ́wọ́ fún. Good. Kẹ́nìkan sọ fún mi bí a ṣe ń kíni pé ṣé báwo ni. Ok. Figate. Kẹ́nìkan sọ fún mi ní Yorùbá. Ẹ já máa dárúkọ àwọn tá a fẹ́ kó sọ. Ẹ lè máa bá mi dárúkọ, èmi ò lè rí gbogbo wọn bí mo ṣe wà níbí báyìí. Deborah. Báwo ni a ṣe ń kí èèyàn láti bèrè àlàáfíà ẹ̀? Ṣé àlàáfíà ni? Àlàáfíà ni, yeah, very good. Tó bá jẹ́ ẹgbẹ́ rẹ, ọ̀rẹ́ ẹ, o lè sọ pé báwo ni o, ṣé o wà dáadáa? That is good. That is so. Ojú Sophia dà. Sophia, mo fẹ́ kó sọ nǹkan kan fún mi o. Ẹ káàárọ̀ sà. Onítìjú mi. Dominion, báwo ni a ṣe ń kíyàn ní alẹ́? Okay. Come on. So. Ta ló wà lẹ́gbẹ̀ẹ́ Jùwọ́n o? Jùwọ́n. Ṣẹ́wà. Báwo ni a ṣe ń kí bàbá wa ní ọ̀sán? Ṣẹ́wà. Bí a ṣe ń kí ni. Ok. Ṣẹ́wà, ṣé ó yá sọ̀rọ̀? Báwo ni o ṣe ń kí dádì lọ́sàn-án? Báwo la ṣe lè kí dádì ní ọ̀sán? Ok, bí a ṣe máa ń kí dádì ní ọ̀sán ni pé ẹ káàsán sà. Tí mọ́mì náà bá ti bi iṣẹ́ dé nsìn, ẹ káàsán mà. Ṣé o ti gbọ́? Good. Ó sì kú ẹnìkan ní kọ́nà kan lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ náà o. Ta ló tún kù lọ́yẹ́ gúrùpù wọn yẹn? Fọláwẹ̀. Fọláwẹ̀. Yes, sir.
Báwo ni a ṣe ń kí ìyá ẹni ní ìrọ̀lẹ́? Báwo ni a ṣe ń kí ìyá ẹni ní ìrọ̀lẹ́? Ok, ẹ kúrò bá a ṣe máa ń kí wọn, ẹ kú ìrọ̀lẹ́ mà. Ó yá sọ kú ìrọ̀lẹ́ mà. Ẹ kú ìrọ̀lẹ́ sà. Ok, super. Ìwọ náà ni máa ṣì bí léèrè. Má ti lọ o. Tí mọ́mì ò sí nílé nísìn, tó bá dé, báwo ló ṣe fẹ́ kí wọn? Tí mọ́mì bá wọlé dé nísìn, kí ló fẹ́ sọ fún mọ́mì? Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà. Ok, tí mọ́mì bá dé nísìn láti ibi iṣẹ́, báwo ló ṣe fẹ́ kí wọn? Àárọ̀ kọ́ láwa yìí. So bó ṣe máa kí mọ́mì ohun tó máa sọ fún mọ́mì tó bá ti dé, ẹ káàbọ̀ mà, ẹ káàbọ̀ mà. So ṣé o ti gbọ́ ń sìn? Tí mọ́mì bá ti wọ́n sìn láti ibi iṣẹ́, sọ fún wọn, ẹ káàbọ̀ mà. Ẹ káàárọ̀ wọn. Okay, that is good. Mi tún mọ̀ pé bóyá a tún fẹ́ kí n tó gbé kúrò lórí kinní. Àti ìgbóhùn àǹtí Fúnmilọ́lá àti Bùkúnmi o. Fúnmilọ́lá. bẹ̀rẹ̀ pẹ̀lú ṣé yìí. Ok. Bùkúnmi náà dẹ̀ ti sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ bóyá kò sọ̀rọ̀ sókè tó yìí. Kí wọ́n àwọn wo ló fẹ́ fi orin dá wa lára yá nínú àwọn ọmọ wa o. Èmi. Rihanna fẹ́ fi orin dá wa lára yá. Ok, ẹ jẹ́ ká stop eléyìí kí a lè máa ríra wa. Ká fi etí sí orin tó ń kọ, tó bá kọ tán ká lè bá kọ o, kẹ́lòmíì náà tó fún wa lórí. Orúkọ mi ni Rihanna Ṣótáyọ̀. Ọmọ tó mọ̀ ìyá rẹ̀ lójú, ó ṣì ló tọmọ náà pa. Màmá tó jìyà lórí ẹ̀, bàbá tó jìyà lórí ẹ̀. Ọmọ tó mọ̀ ìyá rẹ̀ lójú, ó ṣì ló tọmọ náà pa. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. So, ẹ jẹ́ kí gbogbo wa kọ orin náà o. So, ká kọ́ wa ní orin náà o. Ọmọ tó mọ̀ ya. We're song yet. Alex Uzame singing. Ok, ẹ jẹ́ kí n kọ́kọ́ kọ fún yín. Ọmọ tó mọ̀ ya rẹ̀ lójú o, ó ṣì ló tọmọ náà pa. Ọmọ tó mọ̀ ya rẹ̀ lójú o, ó ṣì ló tọmọ náà pa. Ìyá tó jìyà pọ̀ lórí rẹ̀, bàbá tó jìyà pọ̀ lórí rẹ̀. Ọmọ tó mọ̀ ya rẹ̀ lójú o, ó ṣì yóò tọmọ náà pa. Ọmọ tó mọ̀ bàbá ẹ̀ lójú o, ó ṣì yóò tọmọ náà pa. Ọmọ tó mọ̀. Láti ẹ̀ ti máa ń jó. Mọ́mí, ó dẹ̀ máa dàtẹ́ bá lè ẹ̀kílẹ̀ àwọn ìlítù níbi nípa orí. Nípa orí yìí. Ẹ̀kílẹ̀ àwọn ìlítù. Mo kàn kọ́ fún wọn ni kán lè mọ̀, a máa kọ́. À ń kọ́ fún ìyá, à ń kọ́ fún bàbá. Bẹ́ẹ̀ni. Mo rò pé kí ìyá kẹ́yìn ìyá wa, ẹ bá wa ṣàlàyé ẹ̀ fún wọn. Kẹ́lẹ̀ kọ́ wọn ní láì kọ̀ọ̀kan, wọ́n máa kọ́ tẹ̀lé yín. A máa kọ́ wọn. Ó káre láì ìwọ tó mórin yẹn wá. Rihanna, hand story. Yes, ma. Ok, ẹ bá wa kọ́ wọn. Èmi fẹ́ wò bóyá mo lè ṣe àwọn kankan bẹ́ẹ̀. Wọ́n ní bóyá kẹ́ bá ṣàlàyé nǹkan tó yẹn tiẹ̀ kọ́ jẹ́. A ti gbélé fún ẹ̀yin ìyá wa, ẹ bá wa dá sí ẹ̀yin méjì. Èmi ò mọrin yẹn ni. Ìyá àbèjì, ó yá. Mi lè ṣàlàyé ní Dutch but mo lè ṣàlàyé a little ní English. Okay. Just a little. The meaning of the song is like when the kids
for cooking. Kò ní ìdí. Okay, ṣé ó mì pé tí ọmọ tí ò respect yé àgbẹ̀. Bẹ́ẹ̀ni, ìbò bá respect rẹ̀. So òbí tó tọ́jú ẹ̀ tó ṣèkẹ́ ẹ̀ ṣó ti yé yín mẹ́yẹn. Ó ti yé mi. Okay. Also das Lied, was die Rihanna gerade gesungen hat, ist, wenn es um Mutter geht, die Mutter, die sich für dich geopfert hat, die dich 9 Monate im Bauch getragen hat, du darfst nicht irgendwie Hand oder irgendwas gegen deine Mutter erheben. Man muss respektvoll immer Mama gegenüber sein, genauso wie Papa gegenüber. Also das heißt, du musst immer, jede Zeit, jeden Moment deine Eltern respektieren. Und das ist ein tolles Lied, was die Rihanna uns jetzt vorgesungen hat. Ich finde es ganz toll. Das wäre noch schöner gewesen, wenn es jetzt am Muttertag, was nächste Woche ist, gekommen ist. Und ich würde auch mich freuen, wenn wir uns viele Lieder, was über Mutter für nächsten Sonntag üben, damit wir vielleicht ein kleines Video machen können, wie wir unsere Mutter besingen. Also es wäre nicht schlecht für uns alle. Habt ihr das verstanden? Ja. Ja. Und du musst auch nicht schreien über deine Mutter oder deinen Papa. Wenn deine Mama also immer respektvoll. Etwas, bitte Genau. nicht rein und nicht so machen. Okay. Genau. Also immer respektvoll gegenüber den Eltern sein. Wir sollen keine Beispiele an andere Leute nehmen, an deutsche Leute oder sonst was nehmen. Wir sollen immer unsere Eltern respektieren, indem wir, wenn wir unsere Eltern begrüßen, indem wir auf den Boden gehen oder wenn ihr auch sauer seid auf eure Eltern oder auf die Mutter, nicht einfach die Mutter anschreien, wenn die Mutter euch ruft, nicht einfach gegenüber der Mutter irgendwie respektlos sein. Wir sollen immer, also das ist, Yoruba ist einfach so, dass wir uns gegenseitig respektieren. Wenn Kinder die Eltern respektieren, dann respektieren die Eltern die Kinder gegenüber auch. Okay? Das ist sehr wichtig. Okay, ẹ jẹ́ ká wá kọ́ wọn lórin yẹn ká dẹ̀ kọ́ o. Mo rò pé Mrs. Iṣíoyè lè kọ orin sí. Okay, sir. Orin yẹn àbí? Yes, ma. Àwa jẹ́ line, mo rò pé line kọ̀ọ̀kan ni èèyàn máa kọ́ kí wọ́n lè máa kọ́ tẹ̀lé yín àbí bí báwo ni. Okay. So I'm starting it now. Ọmọ tó yà rẹ lójú o. Can you guys see it? Sie fangen an und wir singen mit. Wir wiederholen das, was sie immer sagt. Ọmọ tó mọ̀ yà rẹ lójú o. Ọmọ tó mọ̀ yà rẹ lójú o. Super. Ọmọ tó mọ̀ yà rẹ lójú o. Ọmọ tó mọ̀ yà rẹ lójú o. Òṣì ni ó tọmọ náà pa. Òṣì ni ó tọmọ náà pa. Òṣì ni ó tọmọ náà pa. Ìyá tó jìyà pọ̀. Ìyá tó jìyà pọ̀ lórí ẹ. Hold on. Mama tó jìyà pọ̀ lórí ẹ. Ọmọ tó mọ̀ yà rẹ lójú. Ọmọ tó mọ̀ yà rẹ lójú. So let us sing it together from beginning. Ẹ jẹ́ á kọ́ láti bẹ̀rẹ̀ o, gbogbo àkọ́pọ̀. Jetzt zusammen. Bereit?
Yeah. Yet song you just Suzanne singing. 1, 2. Ó yá ẹ bẹ̀rẹ̀. Ààrẹ ó ṣí ní ó tọmọ náà pa. Tọmọ náà pa. Ọmọ tó mọ̀ ya rẹ̀ lójú. Ojú mi náà dúdú. Ó ṣí ní Tọmọ náà pa. Jìyà tó jìyà kọ lórí ẹ̀. Bàbá tó jìyà kọ lórí ẹ̀. Ọjọ́ mọ̀ rẹ̀ lọ. Jìyà tọmọ náà pa. Ṣàárẹ̀ ni tó máa fún wa lórin mi o. Ẹ jẹ́ àṣewò kan lè ẹ dúró ná. Wọ́n tún wọ̀n yẹrẹ yóò lọ. Maybe this can help them a little bit. Ṣé wọ́n rí báyìí bóyá ilé help a little bit? Okay, a rí o. Ó dá. Bóyá tán bá lè kọ́ lẹ̀, tán bá rẹ̀ tó lè kọ́. Yeah, because Alex aufschreiben. Alex aufschreiben. Yeah. What they need to write first? The S. A little bit, that's O. Don't start with O. That's O. Super. And then That is Omo. Give it this space. Ṣé gbogbo wa ti kọ́? Àrójú Deborah àti Dominion mọ́ o. Ṣé gbogbo wa ti kọ́? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Okay. So a lè mú eléyìí kúrò ní kí gbogbo wa padà sí orí. Okay. Kí ló kù tá a tún fẹ́ ṣe o? Okay, Deborah náà everybody náà ṣì wà ń bẹ̀. So ibi tí a fẹ́ ohun tí a fẹ́ kọ́lé nìyí o. Ẹ ṣé gan-an ni bóyá a ní ẹnìkan nínú ẹ̀yin ọmọ tẹ́ fẹ́ sọ fún wa ohun tá ẹ fẹ́ ká máa ṣe. Máa fẹ́ mọ ọjọ́ ìbí ẹnìkan kan nínú yín.
Also, Ọjọ́ ìbí. das, was wir heute oben wollen. Aber wenn jemand jetzt einfach irgendwie was sagen möchte, was wir noch dazu machen sollen, soll jemand was sagen. Ansonsten wollen wir wissen, wann ihr alle Geburtstag habt. Okay, Deborah fẹ́ sọ̀rọ̀. Deborah sọ̀rọ̀. Deborah. A sì fẹ́ kọrin kan. Okay, okay. A sì fẹ́ kọrin kan. Ìyá mo ti gbọ́. Ó yá. Ẹ jẹ́ á gbọ́ orin tí Deborah fẹ́ kọ fún wa o. Iṣẹ́ àgbẹ̀ Ìjẹ́ ilẹ̀. wa. Ẹni Ó máa jalè. Ilé kíkọ́. sí ọ àti àdúgbò rẹ̀. Kí ni ẹ ń sì sí Kíní díẹ̀? íńtánẹ́ẹ̀tì wọn ó ṣe kíní pẹ̀tẹ̀ máa kọrin yẹn gbogbo wa gbọ́. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ á máa jalè. ìwé kíkọ láìsí àti àdá ìpè o kò ìpè o. Eléyìí orin yìí a máa kọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Nígbà eléyìí tá a fẹ́ ṣe a máa kọ. Màá ti kọ́lẹ̀ gbogbo, màá ti kọ́ ní ọ̀rọ̀ gbogbo wa lè kọ́ dáadáa. Orin tó dùn gidi ni. Orin yìí kò sí ọmọ iléèwé tí ò mọ̀ ní ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá nílẹ̀. Bẹ́ẹ̀ni. Àti orin tí Bùkúnmi náà kọ lẹ́yìn. Ẹ ṣeun. Orin yẹn náà. Ó yá Bùkúnmi kọ orin yẹn fún wa kí wa gbọ́. Ó yá kọ fún wa Bùkúnmi. Bàtà mi á dún kókó ká. Ew. Bàtà mi á dún kókó ká bí ìgbà kàwé. Bàtà rẹ̀ á dún kókó ká tí o bá mọ̀wé rẹ̀. Bàtà rẹ̀ á dún kókó ká. Orin a máa kọ orin yẹn, máa kọ ní kíní gbogbo wa lè kọ sórí platform yín. Ẹ máa kọ nílé orin tó ṣe pàtàkì lélẹ́yìí. Eléyìí tí àkọ́nsìn bàtà rẹ̀ á dún kókó ká, ó sọ wípé tí o bá kàwé rẹ̀ dáadáa, tó bá dàgbà báyìí, wà á lówó dáadáa, wà á fi ra bàtà, wà á ra mọ́tò. Tó bá ń lọ báyìí, bàtà ẹ máa dún kókó ká ní. Ẹ ṣé o. So. Mo rò pé wọ́n ní kí ni àwọn ọmọ ṣé àwọn nǹkan kan wà tí wọ́n tún fẹ́ ká máa ṣe ní orí platform yìí àti nígbà tá a bá tún láǹfààní láti kó ara wa jọ gan. Ó náà pé dádì sọ pé ọjọ́ bí àwọn ọmọ. Ọjọ́ bí. Ẹ̀kọ́ bá a ṣe lè ṣe bóyá tí kankan bá lọ́jọ́ bí inú wa lè máa wíṣì wọn, so bá a ṣe lè compile kíní. Ẹ ṣé kí wọ́n sọ ní Deutsch náà àbí kí wọ́n sọ ní Yorùbá? Bọ́n ṣe lè ṣé a lè kàn sí, mo rò pé bóyá kọ́ sórí kíní wọn kí ká lè compile ẹ̀ ń bẹ̀. Látòrí platform wọn. Also, Papa meint, jeder soll sein Geburtsdatum in den Gruppen schreiben, damit wir euch dann gratulieren könnt, wenn jeder Geburtstag hat. Weil keiner ist ausgelassen. Also wir haben jetzt die Rihanna gehabt, wir haben jetzt auch die Bukumi gehabt, aber es gibt ja noch andere Kinder, die vielleicht jetzt in der nächsten Zeit Geburtstag haben, damit sie sich nicht so benachteiligt fühlen, wenn wir denen nicht gratulieren. Es wäre nett, wenn ihr euer Geburtsdatum in den Gruppen schreibt, damit wir das dann wissen, wie wir dann irgendwie, wann jemand Geburtstag hat, dass wir euch dann gratulieren. Okay? Ẹ bá mi sọ fún bóyá ohun tó bá fẹ́, bóyá wọ́n máa ṣe vielleicht kan sọ. Also, noch was, also wenn ihr noch Wünsche habt, über was wir noch reden könnt oder über was ihr noch lernen wollt, dann gibt es Bescheid und wir arbeiten dann dran.
Es wäre schön, also nicht einfach auf uns warten, bis der Junge was sagen. Vielleicht wollte er ABC lernen, vielleicht wollte er 1, 2, 3 lernen. Je nachdem, was ihr alle lernen wollt, sagt Bescheid und wir arbeiten dran. Weil es ist einfach wichtig, wenn ihr ein bisschen was von Yoruba lernt. Und deswegen, also wir treffen uns jetzt nicht aus Spaß und Laune. Es soll ja was, irgendwie was bringen. Also deswegen, es ist sehr wichtig, wenn ihr was weiß. Sagt einfach Bescheid, was ihr noch lernen wollt, außer Lieder singen. Vielleicht gibt es dann irgendwas, was euch wichtig ist. Sagt einfach Bescheid. Okay? Kinder? Ja. Ja. Shelly, du auch, gell? Du sollst ab und zu auch mal was schreiben in der Gruppe. Ja. Nicht stumm bleiben. Sag Bescheid. Ẹ ṣe gan ilé ìtẹ́ bá mi sọ yẹn because ẹni tó ń kọ kinní jù lórí platform wọn Nàìjíríà ló ti ń kọ ọmọ Bólúwatifẹ́ láti Nàìjíríà almost every day ló máa ń kọ nǹkan káwọn náà rí pé wọ́n ń kọ nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó lọ síbi kan ó padà sí school ní ilé ló wà tẹ́lẹ̀ ó padà sí school ní Ìbájọ́ ìníwálé ní. Yes, also es soll nicht nur eine Person irgendwas schreiben, es soll viele was irgendwie in der Gruppe schreiben, weil diese Gruppe ist für euch erstellt, also damit ihr euch irgendwie was fragt. Die Timmy zum Beispiel hat gestern irgendwas geschrieben und was gefragt und keiner hat geantwortet. Also sie war irgendwie ein bisschen traurig, weil keiner irgendwas gesagt hat. Ist wichtig, wenn ihr euch gegenseitig was schreibt. Ihr könnt euch auch privat was schreiben, aber in der Gruppe, diese Gruppe ist für euch alle. Ihr könnt was schreiben. Schreibt einfach irgendwas. Der einzige Junge, der bis jetzt immer irgendwie aktiv in dieser Gruppe war, ist der Sohn von der Papa da. Ich weiß nicht, wie heißt der Junge nochmal? Bólúwatifẹ́, Bólú. Also der einzige, der diese Gruppe was schreibt, ist Bólúwatifẹ́, aber der war zu Hause die ganze Zeit und jetzt ist er zurück in die Schule gegangen und kann sein. Aber jederzeit, jede Stunde, jeden Moment konnte er immer was schreiben. Es ist sehr wichtig für uns alle. Aber it's from Nigeria. Okay, she be come not. So, auntie wa. Sorry ma. Nǹkan tó wà ń bẹ ni pé kí ni àwọn ọmọ wọn ń dà ara wọn pé wáì tí ọmọ tó ń gbé ní Naija pé ó fẹ́ kọ́ Yorùbá pé ó ti gbọ́ Yorùbá gbogbo nǹkan tí ọmọ náà dẹ̀ ń kọ ó ń kọ Yorùbá yẹn dáadáa làwọn máa ń sọ pé ó ń fi àwọn ṣe yẹ̀yẹ́ ni àwọn títà wọn tọdọ Sunday bá yẹn o. Ẹ jẹ́ kí n sọ fún wọn wọ́n kàn rò bẹ́ẹ̀ ni kọ́ máa rò bẹ́ẹ̀ yẹn in fact bàbá àwọn tó wà Nàìjíríà gan ẹ wo okay máa ṣe àpẹẹrẹ ẹ wo Bùkúnmi ń bí ẹ wo iye ọdún tó jẹ́ Nàìjíríà náà bí sí ó tó ọmọ ọdún 10 ọmọ ọdún 12 kó tó wá sílùú yìí Yorùbá ọmọ kékeré yìí ó dáa ju tiẹ̀ lọ so yes àwọn tó wà ní Nàìjíríà gan wọn ò gbọ́ Yorùbá dáadáa in fact bàbá Bólú ló rẹ́gísítà ẹ̀ pé kó wà nù wa because kò gbọ́ Yorùbá ó fẹ́ kó kọ́ Yorùbá. Wọ́n tá à ń fẹ́ nìyẹn so ẹ bá mi ṣàlàyé fún wọn kì í ṣe bẹ́ẹ̀ rárá òun náà fẹ́ kọ́ Yorùbá ni. Ẹ jẹ́ kí náà fi kú. Ẹ jẹ́ kí dádì ẹ sọ̀rọ̀ ok mọ́mí ẹ dúró ẹ jẹ́ kí dádì. Ṣé rí ó yà mí lẹ́nu ìjọ́ tí mo rí tó ń kọ Yorùbá pẹ̀lú dádì mo wá béèrè pé wọ́n tó ń kọ Yorùbá báyìí ní àgbáwo ni mo láti pe ilé nítorí mo bèrè lọ́wọ́ àwọn àríyá every time àwọn ṣọ́ọ̀dì mo ní rárá mo ní wá pélé mo bèrè lọ́wọ́ àǹtí ẹ̀ torí ó wá sọ́dún dé ní school. Ó wà nílé ó ti padà báyìí ó wà lọ́nà báyìí tó lọ sí kútọ́kútọ́ ní sùkúl wa tó mo á bẹ̀rẹ̀ lọ́wọ́ àti ẹ̀ pé kò ṣe wọ̀ ló ń bá kọ àwọn kìnnì ó ní ara o gbọ́ Yorùbá báyìí ní àbíkáwo ni tó ó yẹ èmi náà lẹ́nu tó pé kò gbọ́ Yorùbá mo sọ pé kó jọ ìbẹ̀ nísìnyí ní fáàrí ó ti bí mọ̀ pé ó ti gbọ́ Yorùbá tó báyìí tó kò yẹ pé Nàìjíríà ló wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ rárá ó yẹ èmi náà lẹ́nu ẹ̀dùn tẹ́ bá jẹ́ kí wọ́n. Okay, sir. And then not tún lè kọ́ Yorùbá látọ̀dọ̀ ẹ̀. Another thing yẹn. Da gibt's doch einen Junge, ihr habt euch bestimmt alle gewundert, der heißt Bolu. Aber sein Name steht, also ich kann nur daraus lesen, Akelolu. Das ist auch ein Junge. Also das Problem ist so, sein Papa wundert sich auch, dass er so gut Yoruba spricht, aber er kannte vorher kein Yoruba.
Ihr braucht euch nicht wundern, dass der Junge in Nigeria lebt. Und ein Beispiel ist auch unsere Bukumi, die ist mit 10 oder 12 Jahren nach Deutschland gekommen und alles, was sie in Nigeria gelernt hat, hat sie vergessen. Aber ich mag jetzt auch ein Beispiel an mir selber. Ich bin auch mit 12 Jahren nach Deutschland gekommen und ich kann immer noch Yoruba bis heute. Ich weiß nicht, was mit Bukumi los ist. Warum hast du dein Yoruba vergessen? Das kann nicht sein, das darf nicht sein. Normalerweise sollst du dein Yoruba weiterreden, weil das ist sehr wichtig. Ich bin genauso alt gewesen, wo ich nach Deutschland gekommen bin. Und mein Yoruba habe ich bis heute nicht vergessen. Ich habe Schwierigkeiten mit Schreiben oder so, aber Yoruba kann ich immer noch sprechen. Du siehst ja, wie ich das noch reden kann. Aber also deswegen ist es wichtig, wenn man das lernt, wir sollen das einfach so beibehalten, mit unseren Eltern üben, damit wir uns noch verbessern. Es muss Interesse da sein. Man darf nicht sagen, okay, ich werde jetzt gezwungen. Cheyi, du brauchst nicht denken, man zwingt dich zu irgendwas. Es ist sehr wichtig. Yoruba ist wichtig, weil wenn du nach Nigeria gehst, du musst ja mit jemandem reden. Die Leute in Nigeria, die können nicht mit euch auf Deutsch reden. Deswegen ist es wichtig, wenn wir alle zusammen das üben. Unsere Vorhaben ist, dass ihr das lernt, damit ihr mit Opa oder mit Oma in Nigeria oder so irgendwas reden könnt. Weil es ist sehr schwierig. Du kannst jetzt nicht immer sagen, Papa, übersetz mal, was ich rede. Das ist nicht schön. Yoruba ist sehr wichtig. Also Englisch könnte bei Leben sagen. Ja. Mo lè sọ Yorùbá díẹ̀ ṣá, but mo gbọ́ but mi ò lè sọ. Ọmọ ọdún mélòó ni ẹ́? Òrìnrìn ni àwọn ẹgbẹ́ ẹ̀ tó wà ní Nàìjíríà ṣé bọ́ ṣe ń sọ Yorùbá ló ń sọ? Àwọn ẹgbẹ́ ẹ̀ tó wà ní Nàìjíríà míì wọ́n lè má lè sọ dáadáa fún torí pé nílé ìwé tá ń lọ ní Nàìjíríà èdè òyìnbó ni wọ́n ní kí wọ́n máa sọ ọmọ èdè ẹ̀ sọ Yorùbá. Gbogbo àwọn ọmọ mi tó wà ń bẹ̀ kò ẹlòmíì ò tiẹ̀ gbọ́ Yorùbá gan. Ohun tí a fi ń sọ náà ni ó ní màdámù ti sọ fún wọn yẹn, èdè abínibí, èdè your mother language is very very important. Ó ṣe pàtàkì ní gbogbo wa gbọ́dọ̀ kọ́. Àṣà wa dẹ̀ nìyẹn, tèdè wa bá ti parun tá a lè sọ mọ́, àṣà wa ti parun nìyẹn. Ohun tí mo fẹ́ gbà wá nímọ̀ràn àwa òbí àwọn ọmọ wa nígbà míì káwa náà kákàn kọ nǹkan sí orí platform mi tí ní Sáyọ̀ báwo ni o kò náà dáhùn káṣíkò ìyẹn náà tún máa ràn wá lọ́wọ́ láti jẹ́ káwọn náà máa kọ nǹkan sí. Tí kíkọ yẹn ṣòro fún wọn sìn because gbogbo ìgbà tán ọmọ ABC tá àti ìkọ wọn lé ABC ká má ti kọ pé kọ yẹn but kán bá àwọn basic báyìí kán bá sì lè sọ tá a bá ṣe lọ síbi ABC but àwọn tán bá lè kọ kán máa kọ nù wọn. Irú ó yẹ kí Bùkúnmi ó yẹ kó lè kọ fún mi mo mọ̀ pé ìwọ gbọ́dọ̀ kọ, you can sit down and learn yourself. So tiẹ̀ ẹ̀yin náà gbọ́dọ̀ máa kọ, kò dìgbà tá a kọ́ wọ kí wọ́n tó mọ̀. So ẹ̀yin àgbàlagbà àti ṣe yìí náà tó wà níbí. So Ọlọ́run á fún wa ṣe, inú wa dùn gan pé bí a ṣe jókòó lénìí tí gbogbo wa ṣe ó ṣe pàtàkì. Ẹni tí a jẹ́ nìyẹn kò sọmọ Jámánì tẹ́ ẹ rí tí kò lè sọ Jámánì. Àwa náà gbọ́dọ̀ tá bá pera wa lọ́mọ Yorùbá gbọ́dọ̀ lè sọ Yorùbá. So ó ṣe pàtàkì. Ẹ ṣé. Inú wa dùn pé gbogbo wa wà níbí lénìí. Ẹ jẹ́ ká tún sọ fáwọn ọ̀rẹ́ wa tá a bá mọ̀ tó jẹ́ Yorùbá fún àǹfààní gbogbo wa ni. Ẹ ṣé gan-an ni, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Inú wa dùn pé gbogbo wa wà níbí lénìí. Also es hat uns sehr gefreut, dass ihr alle heute dabei wart. Also wenn ihr noch Leute kennt, die Yoruba sind, ihr könnt noch weiter sagen, ihr könnt sich auch hinzufügen und mitmachen. Also es ist was für einen guten Zweck. Es ist jetzt nicht zum Rausschmeißen. Also wir lernen das nicht umsonst. Wir lernen das für Zukunft. Und ihr seid alle unsere Zukunft. Also wir würden uns freuen, wenn ein Tag oder vielleicht in naher Zukunft, wenn jeder von euch mit uns auf Yoruba sprechen würde, ohne dass wir mit Englisch oder Deutsch mit euch redet. Habt ihr das verstanden? Es ist sehr, sehr wichtig für uns. Okay?
Ja. Und ihr könnt euch auch gegenseitig in der Gruppe auf Yoruba irgendwelche Nachrichten schreiben, zum Beispiel Kason, Timi, Bawoni, Shedadalowa. Solche Sachen. Ihr könnt euch gegenseitig schreiben. Keiner braucht sich verstecken. Schreibt irgendwas. Keiner wird ausgelacht. Ihr lernt alle. Okay? Okay. So. Cheyi, hast du verstanden? Du lachst nur. Wípé wọ́n tún lè máa sọ ní voice note like voice note wọ́n tún lè máa kọ dà náà lè má lè kọ dáadáa wọ́n lè máa sọ as voice note kan post ẹ̀ so ẹni tí wọ́n dárúkọ máa reply wọn but wọ́n máa sọ pẹ̀lú Yorùbá. Yes. Wọ́n tún jọ ṣe ní àìpẹ́ yẹn náà pé Ṣèyí báwo ni tó reply dáadáa ni mo wà wọ́n tún máa sọ as voice note káwọn náà tún máa fetí ara wọn gbọ́. Also ihr müsst es nicht immer schreiben. Also schreiben wird es wahrscheinlich jetzt schwierig, weil ihr wisst ja nicht, wie das geht. Aber ihr könnt es ja auch mit Voice Notes schreiben, also mit Voice Mail sagen. Sheyi, wie geht's dir? Oder so auf Yoruba, aber nicht auf Deutsch. Oder Fumi oder Bukumi. Jeder kann irgendwas sagen. Nicht einfach stumm bleiben. Okay? Alles klar? Aber alles auf Yoruba, bitte. Okay. Also ich übersetze nur. Also nicht euch, wundert euch nicht, dass ich irgendwie immer Deutsch schreibe. Ich übersetze nur, was auf Deutsch gesagt werden soll. Also ich würde auch gerne Yoruba schreiben, aber ihr versteht es ja nicht. Aber bitte alles auf Yoruba sagen, okay? Ja. Rihanna? Yes. We've done so good today. Very good. Very good. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè question kan lọ́wọ́ mi Mrs. Soye. Ǹjẹ́ ẹni yẹn ti pè yín? Rárá sà mi rí ẹni kọ̀ sà. Ok, ẹ bá tẹ́ bá ṣe. Torí èmi náà ò ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ bẹ̀tẹ̀ nìkan tó gbé lọ́dọ̀ mi yẹn ni wọ́n jọ ń lọ sí church kan náà. So mo á ní tó tí yẹn tó ń sọ̀rọ̀ mo á sọ fún pé nípa àwọn ọmọ ẹ̀ pé mo fẹ́ kán join pé nípa ẹ̀yin dẹ̀ mọ́ ó lóun mọ̀ yìí. So ó lè promise mi bẹ̀tẹ̀ nǹkan tẹ́ bá mi ṣe ni pé ẹ bá send ẹ jẹ́ kí dáàdì fún mi ní nọ́mbà yín èmi á fún ẹni á send ẹ̀ sí. So bóyá tí mo bá tún fẹ́ jọ sí àyẹ̀ ká tún á lè rí. Mo lè ṣe àìsí yín sà. Okay, then èmi á dẹ̀ á send ẹ̀ sí so. Kò sí problem sà. Any man, go back send it. So where only are you? All right, sir. Okay. Ẹ ṣé gan ni o. Bóyá dáàdi. Ẹ jọ̀ọ́ sà. Okay, ma. Deborah sọ pé gbogbo nǹkan tá a sọ òun ò gbọ́. Ó kọ síbi kan. Deborah. Ó kọ ó ní mechanic student. A gbọ́ olóògbọ́n tá a sọ. Okay. Bóyá Mike, ṣé dáàdi wà lé ọ̀dọ̀ ẹni kíní yẹn ti wà? Bóyá. Dáàdi ò sí lé fún mọ́mí ẹ̀ ló ń lò. Okay. Ó dà pé nẹ́tíwọ̀kì wọn yẹn ò strong bíi ti dáàdi. Okay, exactly. Deborah, a gbọ́ kíní íńtánẹ́ẹ̀tì ni bẹ̀tẹ̀. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ní ìsìn bóyá ó ń gbọ́. Ǹjẹ́ ó gbọ́ mi báyìí Deborah rárá? Oh shit. Ìdẹ̀ wàá mọ̀ mi bá ti ní kí dá Sọ̀fíà bá mi gbé nílé kan gbé wá. Okay, ẹ jọ̀ọ́ tí. Okay, Mrs. Ṣíòyè, tá a bá ṣe tán ẹ bá mi bá sọ̀rọ̀. Next time a wò bí a ṣe máa ṣe. So, ẹ ṣé gan ni o. Ibi tí a máa mú wá sópin náà ní bá ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ká wá parí ẹ̀ pẹ̀lú àdúrà. So, Daddy, fún wa ládùúrà kékeré fáwọn ọmọ wa kẹ́ bá wa bless àwọn ọmọ wa. Jetzt wird zum Schluss. Ọlọ́run aláàánú jùlọ adúpẹ́ ní ọwọ́ yín fún àǹfààní tẹ́ fún wa láti kóra wa jọ láti kọ́ èdè Ọlọ́run aláàánú ọgbọ́n ìmọ̀ àti òye ẹ fi fún àwọn ọmọ wa o ohun tí ó máa mú wọn tí wọ́n máa níran tí wọ́n sì nífẹ̀ẹ́ èdè yìí ẹ fi sí wọn lọ́kàn. Àṣẹ. Ohun tí ó lè jẹ́ ìdààmú wàhálà nínú ìdílé ẹnìkọ̀ọ̀kan wọn Ọlọ́run aláàánú ẹ mú kúrò. Àṣẹ. Nínú báyìí gbogbo àwọn ẹ̀kọ́ tuntun tí wọ́n tún máa kọ́ nínú oṣù yìí Ọlọ́run aláàánú ẹ máa láyé wọn o. Àṣẹ. Gbogbo àwọn òbí náà tó ń làkàkà
kí àwọn ọmọ wa kí ó lè jẹ́ kí wọ́n lè mọ èdè Yorùbá Ọlọ́run aláàánú ẹ wá máa bùkún fún wọn o ẹ máa ràn wọ́n lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, 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 àmín ní orúkọ Jésù. Báwo la ṣe máa kíra wa? Ó dàbọ̀ o. 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 Till next